Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV. Koiki Media bringing the world closer to your doorstep. A wà ní ìlú Kishi níbi tí this is Chief Sunday Igboho on the move. À ń lọ sí ibi tí àwọn Fúlàní tí wọ́n wà ní ìlú Òkè Ògùn pẹ̀lú àwọn Nigeria Army and Security Agency. No, only people show. Koiki Media bringing the world closer to your doorstep. Chief Sunday Igboho àti àwọn ọmọ ogun wọn a wà ní ìlú Kishi láti lọ sí ibi tí àwọn Fúlàní àwọn bandits yẹn tó ti ń da àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní àmú. Àwọn Nigeria Army and Nigeria Police and Civil Defense and the Security Agency, they are also here with us. So we are on our move to the bush right now. Emaba Akalo. Koiki Media bringing the world closer to your doorstep. Chief Sunday Igboho ti wà ní ìlú Kishi. À ń lọ sí ọ̀dọ̀ ọba Kishi. Chief Sunday Igboho pẹ̀lú àwọn ọmọ ogun wọn a wà nílùú Kishi láti lọ wo ibi tí wọ́n ti ní pé àwọn Fúlàní àti àwọn tó ń jí ní gbé ibẹ̀ ni a wà báyìí. Bàbá wa Chief Sunday Igboho lẹ ti rí yẹn, ìlú Kishi la wà yìí. Ní báyìí à ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Kishi of Kishi. Bàbá ni ó ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ ogun wọn. Àwọn Nàìjíríà mi wà pẹ̀lú wa ń bì báyìí. Nigeria Police wọ́n wà ń bì báyìí. Civil Defense náà wà pẹ̀lú wa. Mo máa padà wá tá bá ti dé níbi tí à ń lọ. A máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ní rẹpẹrẹpẹ. Ọmọ kí o ń ṣojo ẹ̀yin ọmọ Oòduà jí ẹ má. àwọn ìpòkè wo àwọn nǹkan tó sọ yìí pé kò bá síbú ẹ léwó òmìnira gbà tá a bá gbà lójú yín kò ní pẹ́ ẹ̀yìn yín láà ṣe gbà. ẹlòmíì ò tí mọ̀ yìí pé international law ti báàkì agitation wà yìí ó ti back it up. Majority don't even know it. Yes, we are member of UNPO. UNPO yẹn kan ni under United Nations Organization. Tó túmọ̀ sí pé any member of UNPO has become member of United Nations Organization. We are 45th member of UNPO. UNPO standing for unrepresented people and unrepresented UNPO unrepresented nation and people's organization. Commission yẹn wà under United Nations Organization UNO. So Nigeria is under UNO, right? UNO, United Nations Organization. The same way Oduduwa Nation is under UNPO. Yes, táwọn náà bá ti gba òmìnira sí, we will become full member of United Nations Organization. But for now, at the 45th member of UNPO. Tí ń ṣe commission kan under United Nations. So
we are moving, we are improving, we are, you know, we are doing the best to make sure that very soon we get independent. And for those who are still thinking that it's not possible, let me tell you something, let me shock you. On October 1st this year, a new country in Africa, latest Africa, Central Africa to be precise, will celebrate their own independence. Ambazonia. Ṣé Ambazonia yẹn? Ṣé bá ṣe ní Southern Nigeria, ta ní Northern Nigeria, bẹ́ẹ̀ náà la ní Southern Cameroon àti Northern Cameroon. The same thing tó ṣẹlẹ̀ in Southern Nigeria. Báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Northern and Southern Cameroon nígbà náà lọ. So the people of Southern Cameroon, wọ́n wá jókòó, wọ́n pe àwọn jọ pé no, we need to move away from this Cameroon. Fẹ́ Cameroon mọ́. They started the agitation. One agitate. They are giving and feeding their people information why they need to be free from consumption of Cameroon. So they fought for it. And let me shock you. May this year, United Nations Organization announced a new country, which is Ambazonia. Ambazonia yẹn, òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn ará Southern Cameroon nígbà yẹn. Báyìí sí, they are no more Southern Cameroonian, they are now Ambazonian. So July yìí ló yẹ kí wọ́n celebrate independence wọn, but due to the world pandemic, which is COVID-19, wọ́n lè celebrate independence wọn ní July. So wọ́n sún ni wọ́n wá fi sún sí October 1st. So October 1st báyìí wọ́n máa celebrate independence wọn Ambazonia. There you are telling us that Oduduwa nation cannot become a legalized country. You will ibẹ̀ yẹn ni wàá wà tí a fi di ìtẹ́pẹ̀ ní realism, tí a fi wà realistic. You will be shocked that ìjọ kan wọ́n kàn náà sí independent Oduduwa nation. You will be shocked. They be deceiving yourself. So deceive ara yín. You see, Nigeria is gone. We have nothing to do about Nigeria again. We have everything to have a new country. Kí la nílẹ̀ Yorùbá kan náà? Our economy is good. Everything we need to survive, we are blessed with it. Do you think the Netherlands can survive without us? They can never survive without us. They can never survive without us. In 1979, when Netherlands became the first president of Nigeria, it was the help of Obasanjo. It was the help of Obasanjo rather. Tí o bá kí n sọ Obasanjo, ṣé Netherlands ni the president nígbà yẹn náà. When Netherlands became the military president of Nigeria in 1985, Babangida, after his military junta, ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn 1993 or 1992 election, tí wọ́n àánú election MKO Abiola, another became, another was still one sitting there. Then, if not for the announcement of that election, who is Abacha to become a military head of state of Nigeria? He will never. In 2007, it was still the help of the same Obasanjo that made Hausa Fulani became the president of Nigeria in 2007. Do you think they can survive without the Yorubas? They will never. They can never. Mo sọ yín pé bóyá wọn nílé survive. You need to understand me at this point. Mo sọ yín pé they can never survive without us. But with our help, these guys, they have succeeded a lot with our help. I don't want to digress. Mo ní mo fẹ́ kàròyìn tí Aláríyá Oòduà tó kọ nípa ti Sunday Igboho àti October 1st rally tá fẹ́ ṣe. And then one more thing, ṣé bí mo bá ṣe ń ka ìròyìn yìí, tí mo bá ń pe àwọn ọ̀rọ̀ kan bí ò ṣe yẹ kí n pè, ẹ má bú èmi o, ẹ má bú mi. Aláríyá Oòduà oníkẹ́ẹ̀bù torí pé wọ́n fi àmì sí. Báwo lẹ ṣe lè máa make publication láì wọ ṣe bọ́mọ Yorùbá yìí kíní Yorùbá lẹ dẹ̀ pé kí ló dé tẹ́ fàmì sí. So tí mo bá ń pè bákan, so ẹ
aláríyá Oòduà oníkẹ́bù ṣẹgbọ́ wàhálà ń bọ̀ o tẹ́yìn bá ṣẹ̀dá ọkọ̀ mọ́ mi ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ gidi gan ẹ máa share rẹ̀ wàhálà ń bọ̀ o àwọn olóṣèlú fẹ́ fa àwọn tó ń múra ìwọ́de òmìnira Yorùbá lé ọlọ́pàá lọ́wọ́ èyí ni bí Sunday Igboho ṣe bọ́ mọ́ wọn lọ́wọ́ that is the headline ìròyìn ọ̀rọ̀ náà ti fẹ́ di àìfàmìwọ́ kínní yóò máa di nǹkan ọ̀rọ̀ náà ti fẹ́ di aró orókún bẹ́ẹ̀ sì ni kò rẹ́dí ẹ báyìí o ìyẹn ọ̀rọ̀ ìwọ́de òmìnira tí àwọn kan ti bẹ̀rẹ̀ sí gbé ìròyìn rẹ̀ káàkiri láti bí ọjọ́ mẹ́ta kan báyìí which is what we are doing. Ọ̀gbẹ́ni Sakariyao Ọlánrewájú, your dumb mentality, your intellectual cluelessness is the one backwarding me. You are very stupid for that question. You are on this platform. You see, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi. You see, there are saboteurs in this moment. Ibi táwa kan bá ti ń sọ pé this is the way out, ibẹ̀ láti máa rí àwọn wèrè ọmọ Yorùbá kan, àwọn tó ń jó màlè bí wọ́n eléyìí tí mò ń wò lọ́kàn yìí kò ń ṣèwọ́ tó ń wò mí òun náà mọ́ra rẹ̀. Sakariyao Ọlánrewájú Ajíbọ́lá, I will not block you. I will not block you. I'm here because of people like you. I will never block you, except if you start that nonsense argument you guys used to, start on social media. I will not give you the chance for that. I'm going to block you once you start your argument. Ẹgbọ́n nǹkan tó wí o, ọmọ Yorùbá ni o, Sakariyao Ọlánrewájú ìjọba Ajíbọ́lá ó sọ wípé so what are we losing? Can you imagine? What are we losing in Nigeria? What are we losing? Ó tó sọ ó ní who is bankrolling you? Èmi ò tiẹ̀ wá ọ̀rọ̀ bankrolling yẹn èmi ò tiẹ̀ wá sọ, but what are we losing yẹn? You see, you are one of the people we are losing already. If you don't know it, you are one of the people we are losing. Sakariyao Ọlánrewájú, you are one of them, because you cannot think by yourself. There are some guys thinking for you. You don't know it. You will never know it until they tell you what to do. That is when you know what to do. You cannot think of doing something on your own. Tá bá sọ nǹkan tó máa ṣe fún ẹ ni wàá tó ò lè ronú. Sakariyao Ọlánrewájú, mi ò bá tiẹ̀ wá sí bíbá, mi bá tiẹ̀ wá àtọ̀. Let me continue with the news. Ọ̀rọ̀ náà ti fẹ́ di arórókùn, bẹ́ẹ̀ sì ni arórójẹ mọ́ báyìí o. Ìyẹn ọ̀rọ̀ ìwọ́de òmìnira tí àwọn kan ti bẹ̀rẹ̀ sí gbé ìròyìn rẹ̀ káàkiri láti bí ọjọ́ mẹ́ta kan báyìí. Ó ti fẹ́ tó bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí ìròyìn ọ̀hún ti bẹ̀rẹ̀ sí tàn káàkiri bí iná nú ọyẹ́. Tí wọ́n ń sọ pé àwọn ọ̀dọ́ àti àwọn àgbà ilẹ̀ Yorùbá kan nílẹ̀ Yorùbá ti múra tán láti ṣe ìwọ́de òmìnira fún ilẹ̀ Yorùbá. Mr. Olusemeko Semako, all the way from Italy, you are welcome as you join me. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni wọ́n sọ pé wọ́n fẹ́ fi ìwọ́de ọ̀hún sí àti fi sí already. Ok, ọjọ́ kìíní oṣù kẹwàá ni wọ́n sọ pé wọ́n fẹ́ fi ìwọ́de ọ̀hún sí àti fi sí already. Oríṣiríṣi ìròyìn ni ó sì ti ń lọ nígboro nípa ẹ̀ pẹ̀lú. Lára àwọn ìròyìn tó ń lọ nígboro ni pé oríṣiríṣi àwọn ẹgbẹ́ tí ó ń jẹ́ orúkọ ọmọ Yorùbá ni wọ́n ti dìde láti ṣe àtìlẹ́yìn fún ìwọ́de òmìnira ọ̀hún. Ohun tí wọ́n sọ pé ó jẹ àwọn lógún jù tí àwọn sì fẹ́ sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé lọ́jọ́ òmìnira orílẹ̀-èdè yìí gan-an ni pé tí ó. Ẹ má bínú, nẹ́tíwọ́ọ̀kì ni, èmi ò tiẹ̀ mọ̀ pé ó ti kú, ṣe mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe tẹ̀ kan rí mọ́lẹ̀ ni. Ẹ má bínú, ẹ jẹ́ kí n rọra padà sẹ́yìn díẹ̀. Ohun tí wọ́n sọ pé ó jẹ àwọn lógún jù tí àwọn sì fẹ́ sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà
àti gbogbo àgbáyé lọ́jọ́ òmìnira orílẹ̀-èdè yìí gan-an ni pé ọ̀rọ̀ àjọṣepọ̀ tí ó ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti sú ilẹ̀ Yorùbá àti gbogbo ọmọ Yorùbá nílé lóko. Wọ́n ní àwọn òyìnbó ló dá ohun tí ó ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, kì í ṣe ìfẹ́ inú gbogbo àwọn ẹ̀yà tí wọ́n kó papọ̀ rárá. Ó tọ́ ni sóòótọ́ wa kọ́, ṣé ìfẹ́ inú wa ní orílẹ̀-èdè Nàìjíríà ni? Of course it is not. It is not. Ìfẹ́ inú wa òun kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn òyìnbó ló dà wá pọ̀, àwọn náà dalú pọ̀ mọ́ sápá, òní wọ́n sọ àwọn ọmọ Yorùbá tá a lè ronú fúnra wa ni wọ́n fẹ́ sọ wá di akúrẹ̀tẹ̀, ni wọ́n fẹ́ sọ wá dẹni tí ò lè ronú mọ́, tí ò lè dá ronú mọ́. Àwọn ní ìjà tẹ̀síwájú. Wọ́n ní ohun gbogbo nípa wa ló yàtọ̀ pátápátá láti ìgbà tí Nàìjíríà ti ń jẹ́ orílẹ̀-èdè. Ìdí kan nìyí tí oníkálukú gbọ́dọ̀ ṣe lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan nípa wa pátá òun ló yàtọ̀, sẹ́yìn ẹlòmíì ò mọ pàtàkì language, èdè. Language is very important and crucial in any progressive society. In a society where the language they speak is different, there will be a problem. Look, the United Kingdom, their official language is what? British. Their official language is what? English. The UK English. In America, their language is what? American English. Which means everyone understood all their language. In Nigeria, language tó wà lórílẹ̀-èdè Nigeria is more than 500. Kò sí bá ṣe fẹ́ gbọ́ra wáyé tí Yorùbá ti papọ̀. Kò sí ara àdìkan pàtàkì tí a fi nílò òmìnira nìyẹn. Tá bá ní country kan tó yẹ pé ààrẹ ibẹ̀ Yorùbá ní sọ lẹ́nu, tá láwọn tí ń ṣe ààrẹ lólórí tó jẹ́ Yorùbá ni, kò sí nǹkan máa dẹ́mọ́rán ni. UK is progressive because of their language. America is progressive because of their language. All these Arab countries, they are progressing because of their language. Nigeria is, in dilapidation because their heterogeneous language. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Wọ́n tẹ̀síwájú pé lára ohun mìíràn tí ó fi wọn ò wọ́ ni o, aláríyá Oòduà ni ò wọ́ kíní yìí o, ẹ dákun, aláríyá àwọn ni wọn ò wọ́ o. Wọ́n tẹ̀síwájú pé lára ohun mìíràn tí ó fi di dandan kí oníkálukú ẹ̀yà dá wà lọ́tọ̀ ní ti oríṣiríṣi ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bíi ìjínigbé, ìpànìyàn, ìrẹ́nijẹ, fífi àwọn Fúlàní àti Haúsá jẹ gàba lórí ẹ̀yà mìíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Of course, this is one of the reasons why we need a new country, why we need Oduduwa Republic, Oduduwa Nation, anyhow you call it. That kò ń ṣe àwọn kan pè l'Oduduwa Nation, àwọn kan pè l'Oduduwa Republic, anyhow you call it, ìyẹn kọ́ la fẹ́ jẹ nísìn. Àwọn òkú tẹ̀ sọ wípé green tá à ń fi síbi aṣọ yìí kò yẹ kó wà bẹ́ẹ̀. Ẹlòmíì ò sọ wípé kíní logo orí Oduduwa tó wà bẹ́ẹ̀ yìí kò yẹ kó wà bẹ́ẹ̀. Ṣé ìyẹn la fẹ́ jẹ náà ni? Is that what is important to us? Kò tí ì ṣẹlẹ̀ tó wà legalized ń bẹ́ẹ̀. Tá bá gbòmìnira aláṣẹ máa debate lórí pé kí ni colour flag wa, ẹmú blue kẹ̀ẹ̀dàmọ́ green, ẹmú green kẹ̀ẹ̀dàmọ́ white, ààrẹ náà lára sódùdúà náà sá ni, Odùduwà náà ni. Ohun tí tá bá tó gbòmìnira ìgbà yẹn láàtò ní illegal flag àti legal colour. Ẹ má ti jẹ́ ká máa jà sí yẹn. And for those saying kò yẹ kó máa jẹ́ Oduduwa Republic, kò yẹ tó yẹ kó máa jẹ́ Oduduwa Nation, ìyẹn kọ́ la fẹ́ jẹ náà. Òmìnira yìí ló ṣe pàtàkì náà. Ṣé kí tá bá ti gbòmìnira gbogbo ìyẹn ló kéré kíni? Ìyẹn ló kéré jù. So we will debate on that later. Ẹlòmíì ò ní ṣe tradition láwọn àmọ́ ṣe ni Christianity nǹkan ìyẹn kọ́ la nílò báyìí. Religion oníkálukú náà lóníkálukú ó máa ṣe lọ. O kì í ṣe wípé bóyá ti torí pé bóyá kíní. So just let us focus on this agitation for a new nation. We need to move out of this consumption.
You see, to compare Nigeria to a zoo is even fair. Nigeria is more or less like a jungle. Only those of us living here can attest to that. Most people don't know it, but we do because we live here. We are not afraid. Oh, ẹ dákun, ìgbà wo ni má kú ò ní kú náà tẹ́lẹ̀? Ìgbà wo la ní kú náà tẹ́lẹ̀? Àní ẹja jájà fún mi nira. Táwọn bá tiẹ̀ sí ń bẹ̀ mọ́gẹ́, the posterity will definitely remember us. All our leaders, they have betrayed us. They have betrayed us. The kan wá bíbá wọn sọ fún mi pé then what are we now losing? Just imagine ọmọ Yorùbá ni o. Kò ń ṣe Igbo ní ìṣòro. Àwọn Igbo brothers mi, they are also watching. All these our brothers, they are, because we are all fighting the same enemy. The enemy, that is one Nigeria. That is what we are fighting. So we don't need to fight against bóyá Igbo àbí kí la fẹ́ máa bá ara jà fún. Tí ọmọ Yorùbá náà ló tẹ̀ ń takò wáyé. Tí ọmọ Yorùbá náà ló wà àtàkì wáyé tó ní what do we have to lose? Wọ́n rape àwọn Fúlàní rape àwọn èèyàn níbẹ̀ yẹn ìwọ́n sọ pé what do we have to lose? Wọ́n ń pààyàn nífọ̀nàfọ̀sù ó sọ pé what do we have to lose? Àwọn èèyàn ò lè lọ sóko mọ́ ìwọ́n sọ pé what do we have to lose? Wọ́n ń pa àwọn àgbẹ̀ àwọn bàbá àwọn yóò ń yà wọ́n ń pa àwọn mẹ́nu oko ìwọ́n sọ pé what do we have to lose? Ìyóò ṣe wàhálà ọdún kan kẹ́gẹ̀ tó débi pé ìyẹn máa harvest ẹ̀ àwọn kò débẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n máa ṣe báṣubàṣu wọ́n máa jẹ gbogbo ẹ̀kẹ́ wọn iṣẹ́ ọdún kan ó lọ fíún ìwọ́n sọ pé what do we have to lose? Are you alright? Tọ́ ẹ jẹ́ kémi tẹ̀síwájú níbi ìròyìn táǹkà. Wọ́n tẹ̀síwájú pé lára ohun mìíràn tí ó fi di dandan kí oníkálùkù ẹ̀yà dá wà lọ́tọ̀ ní ti oríṣiríṣi ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bíi ìjínigbé, ìpànìyàn, ìrẹ́nijẹ, fífi Fúlàní àti Haúsá jẹ gàba lórí ẹ̀yà mìíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Reason àwọn ìdí kan pàtàkì nìyẹn. NNPC ta ló lórí wọn? Haúsá Fúlàní. Army Haúsá Fúlàní. Air Force Hausa Fulani, Police Hausa Fulani, FAR Federal Inner Revenue Hausa Fulani, and all these big commission and agency in Nigeria, who headed them? Hausa Fulani. Kí ló sọ ọmọ Yorùbá? Alépo ńlẹ̀ Yorùbá, alépo in the south. Wọ́n kọ́ refinery sí bíbá ẹ̀. Wọ́n wá epo wa. Refinery níbo ni refinery wà? North. Àmọ́ over tó bá tiẹ̀ wà ní north tó bá ń ṣiṣẹ́ tí wọ́n ń wa epo tí wọ́n ń refine epo ìyẹn tiẹ̀ sì tún fẹ́ wọ́n wa epo ní south ń bíbà wọ́n lọ kọ́ refinery síbẹ̀ yẹn wọ́n ń fún wọn ní millions of naira every month as salary àwọn tó ń gbà ṣe Haúsá Fúlàní kankan tó ń gbà sí bẹ́ẹ̀ yẹn wọ́n wa epo kankan o wọ́n refine any crude oil o bọ̀ wọ́n ń wà ní bíbà yẹn àwa tá a lépo ìyà ń jẹ wá àwa tá a lépo kò ṣiṣẹ́ àwa tá a lépo kò sọ́nà gidi àwa tá a lépo kò sí anything fún wa ìwọ wà sọ wípé kí la lose we are losing a lot. If you don't know it, we are losing a lot. You don't know it, we are losing a lot. Just imagine ṣé Muritala Muhammed ṣó ń lo yẹ kí airport Èkó kó máa jẹ́ kí ló dé tí wọn ò sọ ní Awólọ́wọ̀ International Airport kí ló dé tí wọn ò sọ ní MKO International Airport? Why Muritala Muhammed? Why? That is one of those things, that is one of the heritage we are losing if you don't know it. We are losing a lot. Many people don't know it. That is why I will always say that you should share this broadcast. Always share it. When it in biwa pe what do we have to lose? Nísìn, òun náà ti wà ń bí báyìí. Bí mo ṣe ń sọ nísìn, òun náà ti mọ̀ yìí pé lóòótọ́ ni o, we are losing a lot o. Lóòótọ́ ni o, àṣé nǹkan tí ń ṣe wáyé mi ò mọ̀. That is why you need to share it. A lot of people báyẹn. They need to know. Ẹ máa share broadcast yìí, ẹ máa tẹ̀ka share it 30 times, 40 times. Just for the people not to be deformed. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Wọ́n sọ pé gbogbo èyí jẹ́ ìdí tí ilẹ̀ Yorùbá fi gbọ́dọ̀ dá dúró láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí lọ. Ní tó bá fi mú wa má dá dúró. Ní tó bá fi mú wa má dá dúró l'October 1st. Hey, ogun bọ̀.
ṣẹ́rí mò ń bọ̀ wá sí orí topic yìí o, which is the caption you are all seeing about the invitation. Seyi Makinde invited Sunday Igboho, but Sunday Igboho snubbed him. The secret was unveiled by Alárìíyá Oòduà. I'm coming there. Lẹ́yìn ìgbà tí Buratai Bosha, the criminal Nigeria Army chief of army staff, when he visited Governor Seyi Makinde, after that Seyi Makinde now invited Sunday Igboho. By that time Sunday Igboho snubbed him. He went hidden. I'm coming back. Wọ́n sọ pé gbogbo èyí jẹ́ ìdí tí ilẹ̀ Yorùbá fi gbọ́dọ̀ dádúró láti ọjọ́ kìíní oṣù kẹwàá yìí lọ. Lára àwọn tí wọ́n sọ pé ó tún ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìwọ́de òmìnira yìí ni àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lóríṣiríṣi pẹ̀lú àtìlẹ́yìn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá. Nínú fídíò kan tó gba ìgboro láti rí ọkùnrin kan tí wọ́n ń pè ní Sunday Igboho, tí àwọn tí ó mọ̀ dáadáa máa ń pè ní òòṣà, Igboho òòṣà. You see, let me tell you something about this Sunday Igboho. Many people don't know it, but I'm going to tell you because you need to know it. Àmọ́ kí n tó wá sọ fún yín, let's on this short musical break, kí n tó padà dé ẹ̀yin náà máa share yẹn. I will tell you a secret about Sunday Igboho. Many people don't know it, but I'm going to tell you. Pátápátá láti fìmọ̀ ṣọ̀kan wípé àwa ò dúró gẹ́gẹ́ bí wọ́n Nàìjíríà yìí mọ́ o. A ṣetán láti gba òmìnira wa nítorí ìlú Nàìjíríà láti ní iná táàrí náà lò. Ìlú Nàìjíríà láti ní oko táàrí kò lò. Gbogbo ọ̀nà wa nínú Nàìjíríà ni ò dára rárá. Bí òjò bá rọ̀ ní àwọn agbègbè kan, àti omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Nítorí ààbò tí ò dájú kò tó, àìmọye ọkọ ló ti da láìláya, àìmọye ọmọ ló ti da láìlóbìí, àìmọye aya ló ti da láìlọ́kọ, nígbà tí ò sí ààbò tó dájú ni. Ẹ wá sọ fún mi, ṣé yìí náà tó ká gba òmìnira ní ọ̀tọ̀ lógun Boko Haram lórílẹ̀-èdè tí ó. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV.